mo kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 gẹ́gẹ́ bí iṣẹ́ wa lórí ìkànnì tá a jọ wà yìí níbi tá a ti gbòde gbàtà múròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbádùá tèmi ní gbogbo ìgbà ní pójú tẹ̀ fi wò wá ojú náà ò ní fọ́ etí tẹ̀ fi gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè agara kì í dóníṣe Elédùmarè agara ò ní dá mi àyànfẹ́ bẹ́ẹ̀ ni kò ní dẹ́yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa fún gbogbo ẹ̀yin tẹ́ ń dúró tì wá tẹ́ ń fún wa ní kọ́mẹ́ǹtì tẹ́ sì ń share gbogbo àwọn ètò yìí ẹ̀yin gan lẹ́gùn wa ní kẹ́sẹ́ láti máa ṣe tuntun lóòrèkóòrè akínyìn ò wípé ẹ kú gbogbo ìgbà wa Elédùmarè yóò sì máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ẹyọ ọ̀pọ̀rọ̀ àwọn ènìyàn náà ti ń kàn sí Alábí aṣọ wípé kí ló dé ní orílẹ̀-èdè Nàìjíríà ṣáàtì ẹ̀wà ríròyìn kan tó ṣe bẹ́ẹ̀ tó fẹ́ dùn mọ́ni nínú ni kì í ṣẹjọ́ tàwa náà lórí ìkànnì yìí o bí ẹyẹ bá ṣe lọ òun náà la sì ń sọ̀kò rẹ̀ ìròyìn tá à ń rí lóde òun náà la mú wá sójúmọ́ máwòrán àfi kí Elédùmarè kó máa ṣàánú fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí ni ìròyìn tàsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wá o kò níròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ kókó oníròyìn náà rèé ẹja ṣe ní kánkànkàn láyéláyé n ò ní kọ́rọ̀ mi jẹ n sì ní tọrọ àforíjìn lọ́wọ́ Nuhu Ribadu gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Kano Najatu wọn ló sọ èyí síta. Àjọ EFCC náwọn ti bẹ̀rẹ̀ ìtọpinpin owó àwọn ìjọba ìbílẹ̀ alága fún àjọ EFCC náà ló sọ èyí di mímọ̀. Orí máa ló kó mi yọ lọ́wọ́ àwọn ọlọ́pàá níṣe náà fẹ́ pa mí sákàtà wọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Abíọ́dún Thomas ló ṣe àlàyé ohun tójú rẹ̀ rí látìmọ́lé àwọn agbófinró. Àwọn ẹ̀ṣọ́ aláàbò Agúnni Chamber ní ìpínlẹ̀ Anambra ti ṣe bẹ̀bẹ̀ pẹ̀lú bọ́n ṣe fi páńpẹ́ òfin gbé ògbólógbòó ajínigbé ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn jàǹdùkú olóṣèlú náà ṣe ìkọlù sẹ́gbẹ́ òṣèlú APC lásìkò ìpolongo ìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn agbébọn náà tún ti ṣe bẹ́ẹ̀ jí ọ̀pọ̀ mùsùlùmí gbé lásìkò tán kírun ìdájí ní ìpínlẹ̀ Sokoto báyìí. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa alágídí olórí àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Zamfara tó sì tún jẹ́ ọlọ́wọ̀ tún Bello Turji tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Láyéláyé n ò lè kọ́rọ̀ mi jẹ n sì ní àforíjì kankan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ Nuhu Ribadu gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Kano Najatu ló sọ ọ̀rọ̀ yìí sóde. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti jáde níbi ọjọ́ mélòó kan sẹ́yìn níbi tí ẹni tó jẹ́ gbajúgbajà olóṣèlú ní ìpínlẹ̀ Kano Muhammadu Najatu tó ti fi ohùn léde tó fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò ilẹ̀ yìí Nuhu Ribadu tó sọ dímọ̀ wípé Nuhu Ribadu lásìkò tó jẹ́ alága tẹ́lẹ̀ fún àjọ EFCC ìyẹn lọ́dún 2006 ó ti ṣe bẹ́ẹ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu George Akume àti Orji Kalu ní àwọn ògbóǹtarìgì tí wọ́n kó owó orílẹ̀-èdè Nàìjíríà tán kó mi ní wìtìwìtì ní ọdún náà lọ́hùn-ún èyí tí Muhammadu Najatu tó padà wú ọ̀rọ̀ náà tó wú jáde ní ṣe ní Nuhu Ribadu látẹnu ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ Ahmed Raji ló ti wá ké sí Muhammadu Najatu wípé ọ̀rọ̀ tó sọ ohun tètè lọ kó jẹ báyìí kó o sì bọ́ síta gbangba kó o tọrọ àforíjìn lọ́wọ́ Nuhu Ribadu bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò fi ọwọ́ òfin bọ ọ̀rọ̀ náà nígbà tí Najatu tí ó máa fi èsìn padà ó ní mo dúró tán lórí ọ̀rọ̀ mi pẹ̀lú bó ṣe jẹ́ wípé in tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ó ní mò ń sọ bẹ́ẹ̀ ń ò mú òun ló mú lórí ọ̀rọ̀ Nuhu Ribadu ó ní lọ́dún 2006 nígbà tó wà ní alága àjọ EFCC so mọ̀ pé orúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló fi léwájú nínú àwọn olóṣèlú tí ìwà àjẹbánu tó ti wọ̀ wọ́n lẹ́wù olówó adìbá yìí ó ti wọ́n ń kó ọ̀rọ̀ náà ó ti ń kó jẹ padà ó ní látìgbà tó ń ti sọ̀rọ̀ náà bí ọjọ́ méjì sẹ́yìn níṣe ni wọ́n ti ń dúnkokò mọ́ ẹ̀mí òun nínú ètí wọ́n sì ti ń pe òun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé kó ń bọ́ síta kó ọ̀rọ̀ náà jẹ ó ní gbogbo tó wù kí wọ́n lè máa ṣe òun ò ní kọ́rọ̀ òun jẹ o torí pé òun ò lè fi òun ṣe ohun kankan ó ní kí Nuhu Ribadu kókó àwọn ajá rẹ̀ tí wọ́n fẹ́ fi gbé òun ní ìgbé òfin kókó wọn wá òun ò fọ́ bẹ́ẹ̀ ni òun kò bẹ̀rù níbi tó ti ní ebi ọjọ́ 10 oṣù kejì ọdún táwa yìí òun ló sọ pé ó fún mi dà
mo dúró dásìkò náà kí n wo tí ẹ ṣe ó ní kò sí bẹ́ẹ̀ sí lè dúnkòkò mọ́ gbogbo àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ tó òun kò ní kọ́rọ̀ òun jẹ torí tó dùn lójú gbangba ó ní òun sọ tẹ́ ẹ bá sì gbàgbé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna El-Rufai òun náà ti fi ọ̀rọ̀ náà léde tó ti kín Muhammadu Najatu lẹ́yìn lórí ọ̀rọ̀ náà àti ẹ̀sùn tó fi kan Nuhu Ribadu pé ó ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórúkọ burúkú ọ̀hún tẹ́lẹ̀ nígbà tí ó wà ní alága ọ̀hún. Fídíò náà rèé níbi tí arábìnrin Muhammadu Najatu tó ti ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ nípa ìdúkokò àti ìfipáńpẹ́ òfin gbé tí wọ́n fi kàn án. I am Najatu Muhammad, the founder and chairperson board of trustees for the Northern Star Youth Initiative. There is no retreat, no surrender, no apologies to Nuhu Ribadu. I'm speaking in response to the recent threats and intimidation by Nuhu Ribadu using his attack dogs and his lawyer Ahmed Raji and co. Regarding my statement that the then chairman of the EFCC had publicly accused the then governor of Lagos State, Ahmed Bola Tinubu, of being, and I quote, a corrupt government official who will not escape justice. While I acknowledge that Nuhu Ribadu might have forgotten or chosen to retract his comments from the past, I stand by my statement and do not believe an apology is warranted. Apology to whom exactly? To President Tinubu for the earlier comments made by his now National Security Advisor? Or apology to Nuhu Ribadu for his forgetfulness and master-serving mindset? I stand by my original statement and will not be retracting it. My words accurately reflect my views on the matter based on what is already in public domain. And I do not believe an apology or retraction is necessary. I will not compromise my position to appease Ribadu and his attack dogs. I will not retract my statement, nor will I apologize for speaking the truth as I see it. Nuhu Ribadu, you have issues. As you have threatened, please go straight to court, but nothing will silence me. You must understand that you cannot intimidate me. No one can intimidate me. I live for posterity, not for people like you. I have, over the past 48 hours, received multiple threats, calls informing me that you seek to send your attack dogs on me. It is so unfortunate that your attack dogs need to notify me before arresting me. If this is the new standard of operations of your attack dogs, Nigerians must stop wondering why known terrorists and bandits continue to evade arrest while truth sayers and patriots are being oppressed, detained, and threatened. Finally, I have just received reliable information that there is an existing attempt to subvert the judiciary for further intimidation, to force me into retracting my statement. Nuhu Ribadu, you have failed. You have failed the nation. You have failed your voice. You have failed yourself. I refuse to be intimidated. I will continue to tell the truth as I understand it. And let me tell you that no amount of intimidation, no prison on earth is Najatu afraid of. The only prison that I fear of is the prison that we will all go into. That is our graves. But even that, I have no fear because I live in harmony with my Creator. So Nuhu Ribadu, do your worst. The worst is best for me. I stand by what I say. I'll continue to say it. I don't care what you think or what you do. I stand by what I say. Long live the Federal Republic of Nigeria. Thank you. Ẹ káàbọ̀ padà. Àjọ EFCC láwọn ti bẹ̀rẹ̀ ìtọpinpin owó tí yóò máa wọlé sí àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan báyìí. Alága fún àjọ EFCC náà ló sọ èyí di mímọ̀.
ẹni tó jẹ́ alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ó fi ìròyìn náà léde lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò ìyún láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ inú ìjọ ọmọlẹ́yìn Kristi tán jẹ́ oníṣẹ́ ọwọ́ ìyún National Christian Youth Professionals tí wọ́n ṣe àbẹ̀wò sí ní olúléeṣẹ́ àjọ ọ̀hún tí ń bẹ ní Àbújá níbi tí wọ́n ti sọ di mímọ̀ ní àsìkò tí wọ́n ṣe ìtàkùrọ̀sọ pé ẹ dákun alága wa fún àjọ EFCC kí ni ojú ìwòye àti ìgbésẹ̀ tẹ̀ ń gbé nípa òmìnira èyí tí àwọn ìjọba ìbílẹ̀ tán fẹ́ gbà báyìí láti pé wọ́n máa gba owó ní tààràtàrà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ẹni tó jẹ́ alága ọ̀hún Ọlá Olúkóyèdé tí ó máa fi èsìn ó ní àwọn máa ní ìgbìmọ̀ kan nínú àjọ náà èyí tí wọ́n pè ní Fraud Risk Assessment and Control ó ní àwọn yìí gan ó ní wọn yóò máa tọpinpin bí owó ṣe máa wọlé àti bí ó ṣe máa jáde ní àsùnwọ̀n àwọn ìjọba ìbílẹ̀ ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nílò tí wọ́n fi máa sọ wọn lápá lẹ́sẹ̀ tí wọ́n fi máa lo owó náà sí ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ tí kò sì ní sí àǹfààní fáwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún láti kó owó náà sí àsùnwọ̀n ara wọn àbí kan sí owó ọ̀hún kí wọ́n lù ní pọ́npọ́ nígbà tí ẹni tó ṣáájú àjọ náà tí wọ́n ṣe àbẹ̀wò sí Ọlá Olúkóyèdé èyún Isaac Abrak tó ń ṣe bẹ́ẹ̀ lu alága náà tó ń lù lọ́gọ̀ ẹnu lórí gudugudu méje àti yàyà mẹ́fà èyí tí ń ṣe ó tún sọ di mímọ̀ wípé inú wa dùn pé ó dójú tì wá nínú ọmọlẹ́yìn Kristi tí a jọ wà yìí pẹ̀lú bí ó ṣe ń lo ipò rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ bó tilẹ̀ jẹ́ wípé Ọlá Olúkóyèdé òun náà tún rọ àwọn àjọ náà wípé ẹja mú ìwà ọmọlúàbí ká sì jẹ́ kí ìjọmọnìyàn kó jẹ wá lógún jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà nípa pé ká máa lo àwọn ní tó bá jẹ́ títí ìjọba sọ́nà tó tọ́ àti tó yẹ ó ní kì í ṣe dandan ká jẹ́ mùsùlùmí àbí ká jẹ́ ọmọlẹ́yìn Kristi ká tó lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ pẹ̀lú bó ṣe jẹ́ wípé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ náà sì ni wà láwùjọ ọmọnìyàn. Orí ló kó mi yọ kúrò ní àkàtà àwọn ọlọ́pàá níṣe náà fẹ́ pa mí sí àtìmọ́lé wọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn Abíọ́dún Thomas ló ṣe àlàyé ohun tójú rẹ̀ rí lásìkò tó wà látìmọ́lé àwọn agbófinró. Ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ìyún Thomas Abíọ́dún ló ṣe àlàyé ọ̀rọ̀ fún ikọ̀ oníròyìn Sahara Reporter níbi tí ó ti ń sọ ohun tí ojú rẹ̀ rí ní àsùnwọ̀n ní àtìmọ́lé àwọn agbófinró nígbà tó ń ṣe ní àlàyé ó sọ di mímọ̀ wípé lásìkò tí òun wà ní àtìmọ́lé àwọn agbófinró yìí níṣe ni ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Múyìwá Adéjọbí òun ló gbìyànjú tó sì lo agbára rẹ̀ láti lè jẹ́ kí wọ́n ṣekú pa òun sí àtìmọ́lé tó ń wà ó ní níṣe ni ó lo ẹni tó jẹ́ ọ̀rẹ́ minú rẹ̀ yún Mr. Omaka lẹ́ni tó jẹ́ olùrànwọ́ fún adarí àwọn agbófinró ilẹ̀ yìí NCCC ó ní kété tí òun dé àtìmọ́lé àwọn ènìyàn náà níṣe ni wọ́n da kẹ́míkà olóró tí wọ́n dà sí òun lára tí wọ́n sì tún fún òun ní ètò ìlera èyí tó pé ó ní ẹni tó jẹ́ agbẹjọ́rò òun ó gbìyànjú láti lè jẹ́ kí wọ́n gbé òun lọ sí ilé ìwòsàn níbi tí òun yóò ti lọ gba ìtọ́jú tó jẹ́ ti ìjọba ní Àbújá ó ní wọn kò fi àyè rẹ̀ sílẹ̀ o níṣe náà gbé òun lọ sí ti ilé ìwòsàn tàwọn agbófinró ọ̀hún èyí tó jẹ́ pé ẹni tó jẹ́ olùtọ́jú níbẹ̀ ó ní kò mọṣẹ́ tó tọ́ àti bó ṣe yẹ ó ní níṣe ni ó tún fún òun lóògùn èyí tó lè fi ṣekú pa òun olórí mọ̀ ló kò ń yọ ọ̀rọ̀ mọ̀ ju bí a ṣe ń wù yìí lọ ó tún ní kòpẹ́kòpẹ́ tí wọ́n tún ṣe àyẹ̀wò fún òun ní láàbù níṣe ni wọ́n tún gba ẹ̀jẹ̀ òun kalẹ̀ sí inú ìgò tóun sì béèrè fún ẹ̀jẹ̀ náà ó ní wọn kò fi ẹ̀jẹ̀ náà sílẹ̀ o ó lóun ò mọ ti Múyìwá Adéjọbí alukoro àwọn agbófinró tó fẹ́ fi ẹ̀jẹ̀ òun ṣe tó tún fi ṣe bẹ́ẹ̀ gbà sínú ìgò náà ó ní oríṣiríṣi ọ̀nà òun náà gbà láti fi dẹ́mi òun légbodò sí inú àtìmọ́lé ọ̀hún ṣùgbọ́n tó jẹ́ wípé Ọlọ́run ọba ó ní kò fún wọn ṣe kó tó di pé ilé ẹjọ́ gba béèlì òun báyìí ó wá sọ dímọ̀ wípé Múyìwá Adéjọbí àti iléeṣẹ́ ọlọ́pàá lápapọ̀ nílẹ̀ yìí níṣe ni wọn ò fẹ́ fi àyè sílẹ̀ fáwọn ará ìlú láti bójú wo àṣìṣe àti ìwàkiwà èyí tí wọ́n wù ní àwùjọ nínú ètò sọ dímọ̀ wípé ìṣèjọba tí àwọn agbófinró ń lò lásìkò yìí ó ní ìṣèjọba apàṣẹwàá tí wọn ò sì fẹ́ jẹ́ kí ẹnikẹ́ni kó yẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ wò bẹ́ẹ̀ bá gbàgbé Abíọ́dún Thomas wọn ló fi ọ̀rọ̀ kan léde
níbi tó ti sọ di mímọ̀ wípé ìṣèjọba Múyìwá Adéjọbí Káyọ̀dé Ẹgbẹ́tókun tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn agbófinró àti ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ṣèyí Tinubu ó ní ó fi ẹ̀sùn kàn wọ́n nípa ìṣe agbára lò tí wọ́n ń ṣe kó tó di pé wọ́n fi páńpẹ́ òfin gbé ní ọdún náà lọ́hùn nínú ìtàn fẹ̀sùn kàn wípé ó ṣe bẹ́ẹ̀ ba orúkọ àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ tán tún sọ di mímọ̀ pé ó ń gbé àwọn ṣépè lórí ayélujára kó tó di wípé ilé ẹjọ́ ó fi ààyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ báyìí. àwọn ẹ̀ṣọ́ aláàbò Agúnnáìchemba ní ìpínlẹ̀ Anambra ó ní wọ́n ti ṣe bẹbẹ pẹ̀lú bọ́n ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé ògbólógbòó ajínigbé àti àwọn ènìyàn míì ní ìpínlẹ̀ ọ̀hún ní ibùba àwọn ajínigbé èyí tí ó wà ní agbègbè tí wọ́n pè ní Owerri Zukala ní ìjọba ìbílẹ̀ gúúsù Orumba ní ìpínlẹ̀ Anambra ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé ẹni tó jẹ́ ògbóǹtarìgì àti ògbólógbòó ajínigbé tó tún jẹ́ aṣekúpani èyí tí wọ́n pe ìnagijẹ rẹ̀ ní Fat One nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé àti àwọn mẹ́sàn-án míì tí wọ́n jọ ń ṣe iṣẹ́ burúkú ọ̀hún ìyún àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Agúnnáìchemba yìí wọ́n ṣe ní àlàyé wípé pẹ̀lú akitiyan àwọn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ tí ń jẹ́ fìjìláńtì pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò míì ó ní àwọn jọ fọwọ́sowọ́pọ̀ lẹ́yìn tí àwọn gbọ́ ìròyìn nípa àwọn oníṣẹ́ láabi yìí tí wọ́n sì sọ wọn dáadáa kó tó di pé wọ́n ṣe àbẹ̀wò àti ìkọlù sí ibi tí wọ́n ti ń ṣọṣẹ́ burúkú ọ̀hún nínú àlàyé wọn wọ́n sọ dímọ̀ wípé ní agbègbè kan tán pè ní Arondizuogu ní ìpínlẹ̀ Imo tó ní àwọn oníṣẹ́ láabi náà ni wọ́n ti wá sí ìpínlẹ̀ Anambra lẹ́yìn táwọn ẹ̀ṣọ́ aláàbò bẹ̀ tí wọ́n lé wọn tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kúrò ní ìpínlẹ̀ Imo ọ̀hún tó sì wá fi ìpínlẹ̀ Anambra ṣe ibùbá níbi tí wọ́n tó ti fẹ́ máa tẹ̀síwájú níbi iṣẹ́ ọwọ́ burúkú wọn èyí tẹ̀yàn láàyò kó tó di pé wọ́n wá fi páńpẹ́ òfin gbé wọn báyìí àkàìmọye ohun ìjà olóró ọ̀nà bá ní àsùnwọ̀n àwọn oníṣẹ́ láabi ọ̀hún ọkọ̀ jẹnẹrétọ̀ àti ọ̀kadà ó ní wọ́n bá ní àsùnwọ̀n wọn nínú ẹ̀tẹ́yìn náà tẹ́ máa wo fídíò wọn nísìnyí. àwọn jàǹdùkú olóṣèlú inú ẹgbẹ́ òṣèlú PDP ó ní wọ́n náà ṣe ìkọlù sẹ́gbẹ́ òṣèlú APC lásìkò ìpolongo ìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àlàyé àti àlàkalẹ̀ nípa bí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣe wáyé ní ọjọ́ 22 inú oṣù kejì ọdún tá a wà yìí níṣe ni alukoro fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun Mọ́gàjí Kọ́lá Ọlábísí ló fi ìròyìn náà tó fi léde tó sì fi gbé ta pé ẹgbẹ́ òṣèlú PDP ó ní wọ́n lo àwọn ọmọ gànfẹ́ àti jàǹdùkú láti ṣe ìkọlù sí ẹgbẹ́ òṣèlú APC lásìkò tán ṣe ìpolongo ìbò ní Iléṣà tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn ẹgbẹ́ òṣèlú PDP náà ó ní wọ́n lo àwọn jàǹdùkú náà láti ṣe ìkọlù sí ẹni tó jẹ́ olùdíje sí ipò alága ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Iléṣà èyí Tóbilọ́ba Fámúrewá ní ìlú ọ̀hún nílùú tí wọ́n ní orí ló ṣe bẹ́ẹ̀ tó kó yọ nígbà tí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe léṣe tán fi ara pa yánmayànma ẹni tó jẹ́ alukoro náà Kọ́lá Ọlábísí ó wáá fi ohun náà léde sí àwọn agbófinró ní pàtàkì jùlọ ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun àtẹni tó jẹ́ kọmíṣánná fún àwọn agbófinró ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ẹ má wò wá nìran
níṣe ni ẹgbẹ́ òṣèlú PDP náà tún ti fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tí wọ́n ṣe ní ọdún 2022 àti ọdún 2023 ní Iléṣà níbi tán ti ní àwọn ọmọ gànfẹ́ inú ẹgbẹ́ òṣèlú náà wọ́n náà ṣe ìkọlù sẹ́gbẹ́ òṣèlú APC nínú ìtàn ṣekú pa ènìyàn tí kò dín ní 30 nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹni sẹ́bọ̀ bọ̀ pa bó bá kó bù lẹ́sẹ̀ ó ní ọ̀rọ̀ òṣèlú ni síbẹ̀ sọ wípé yín lẹ wà ní ipò àléfà tó bá wá dá yín lójú pé ẹ̀ ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tẹ̀sí mọ̀ páyé ń fẹ́ ti yín kò yẹ kí ẹ máa lo àwọn ọmọ gànfẹ́ àti àwọn ọmọ jàǹdùkú láti domi àlàáfíà ètò ìṣèjọba àwa ara wa rú. Fún ìdí èyí a ránṣẹ́ pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá ní ilẹ̀ yìí Káyọ̀dé Ẹgbẹ́tòkun àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ká tètè bá wọn wá wọ̀rọ̀kọ̀ kan fi ṣàdá nígbà tó sì tún rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC náà pé ẹ jẹ́ ká tẹ̀lé òfin o ká sì bọ̀wọ̀ fún òfin pẹ̀lú gbogbo yín tí wọ́n ń ṣe fún wa yìí ẹ má jẹ́ ká fi ìdájọ́ sọ́wọ́ ara wa. Àwọn agbébọn náà tún ti ṣe bẹ́ẹ̀ jí ọ̀pọ̀ mùsùlùmí gbé lásìkò tí wọ́n kírun ìdájí ní ìpínlẹ̀ Sokoto ní agbègbè tó pè ní Bùṣe ìjọba ìbílẹ̀ Sábọ̀nbìrì ní ìpínlẹ̀ Sokoto ọ̀nà ni wọ́n ti gbé mùsùlùmí èyí tí òǹkà wọn kò dín ní 10 tí wọ́n ti kó wọn wọ inú igbó sálọ báyìí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto DSP Ahmed Rufai ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀ nílẹ̀ tó sọdúnmọ̀ wípé lówùúrọ̀ yìí ní àsìkò táwọn mùsùlùmí tó fẹ́ lọ rèé kírun ṣubú yìí tá a mọ̀ sí ìrun ìdájí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ jí mùsùlùmí nílẹ̀ tí wọ́n tó ti gbé ìmáàmù náà tó ṣáájú ìrun fún wọn etí òǹkà wọn tó jẹ́ 10 ní àsìkò yìí. wọ́n ní àwọn agbófinró wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti tọpinpin àwọn oníṣẹ́ láabi náà tá sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé láìpẹ́ yìí àwọn yóò dá wọn ènìyàn náà padà wá sí ilé wọn láyọ̀ àti àlàáfíà. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà tún ṣe bẹ̀bẹ̀ pẹ̀lú bá ṣe ṣekú pa alágídí olórí àwọn agbésùmọ̀mí tó tún jẹ́ ọlọ́wọ́ ọ̀tún Bello Turji ní ìpínlẹ̀ Zamfara. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí lábẹ́ Operation Fasanyaman ó ní wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa Kachala Náfàránṣí ẹni tó jẹ́ ògbólógbòó olórí agbésùmọ̀mí tó ń ṣe ìkọlù ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ wọn sọ dímọ̀ pé nínú igbó kan tó fi ṣe ibùba rẹ̀ tó wà ní ìjọba ìbílẹ̀ Zurmi ní ìpínlẹ̀ Zamfara náà ó ní wọ́n ti ṣe ìkọlù náà sí Kachala lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ti fi ẹ̀mí rẹ̀ ṣòfò báyìí pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n jọ wà ní inú igbó náà. Nínú àlàyé tí ikọ̀ oníròyìn tí ọmọ ogun ilẹ̀ yìí èyí tí wọ́n fi léde síta wọ́n sọ dímọ̀ pé Kachala yìí wọ́n ló wá láti abúlé kan tán pè ní Shirigi Maradi ní orílẹ̀-èdè Niger níbi tí wọ́n ti sọdúnmọ̀ wípé òun àti bàbá rẹ̀ ni wọ́n gbé iṣẹ́ ẹran dídà tí wọ́n jẹ́ Fúlàní darandaran kó tó di wípé Kachala ó wá jigiri nínú ìwà ìgbésùmọ̀mí àti ìṣekúpa àwọn ènìyàn ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tún sọdúnmọ̀ wípé ó máa ń kó ohun ìjà olóró wọlé láti orílẹ̀-èdè Mali àti orílẹ̀-èdè Niger yìí níbi tí wọ́n ti sọdúnmọ̀ pé ọ̀rẹ́ mi náà àti ọlọ́wọ́ ọ̀tún Bello Turji òun náà ni Kachala yìí jẹ́ ní ìgbà ayé rẹ̀ kó tó di wípé òun náà dá wà láti máa dá iṣẹ́ ọwọ́ rẹ̀ láti máa dá ṣe pẹ̀lú iṣẹ́ burúkú èyí tó yàn láàyò kó tó di wípé àwọn ọmọ ogun lẹ̀ yìí wọ́n wá fi ẹ̀yìn rẹ̀ janlẹ̀ nínú ìkọlù tí wọ́n ṣe lánàá òde yìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akíọ́níyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ̀ ń tẹ́ bá wa jẹ́ náà ẹ kú àìbínú títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì. Orúkọ mi kò ní yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ó dàbọ̀ fún ti àsìkò yìí.